ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tẹ́mi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tún mú wá fún tòní ẹ̀tọ́ máa bá wa ká lọ. géńdé mẹ́wàá ló wọlé tó wá wọ́n sá ọkọ mi ládàá lórí àti ọrùn ká lè kúrò nílùú àjòjì kan tó ń gbé lórílẹ̀‐èdè South Africa ló sọ bẹ́ẹ̀ bí àwọn ọmọ orílẹ̀‐èdè South Africa ṣe ń lé àwọn àjòjì tó ń gbé lórílẹ̀‐èdè wọn kúrò kò dúró rárá níṣẹ́ ló ń peléke sí i orílẹ̀‐èdè náà ti di ibi ìbẹ̀rù fún ọ̀pọ̀ èèyàn tó ń gbé níbẹ̀ láì jẹ́ pé ọmọ ìlú ni wọ́n o bákan náà ló sì ti di pé àwọn tí wọ́n níwèé ìgbélùú pàápàá ṣùgbọ́n tí wọn kì í ṣe ọmọ ìlú náà ti ń fojú winá ìfìyàjẹni obìnrin ọmọ orílẹ̀‐èdè Malawi kan Esnat Joseph ẹni ọdún mẹ́rìndínlógójì ló ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn wa nípa bó ṣe ń gbé nínú ìlú náà pẹ̀lú ìpayín keke nínú àlàyé Esnat tó sọ fún iléeṣẹ́ ìròyìn wa ó jẹ́ kó di mímọ̀ wípé níṣẹ́ ni mo sá kúrò nílé tí à ń gbé láti máa lọ gbé ní àgọ́ àwọn tí kò níbi tí wọn yóò gbé níbi tí àjòjì tó tó 7,000 wà àwọn èèyàn yẹn wá sílé wa wọ́n sọ fún wa pé àwọn kò fẹ́ ká dúró níbí o wọ́n ní ká kó ẹrù wa kúrò padà sórílẹ̀-èdè wa géńdé mẹ́wàá ni wọ́n mú àdá dání àti ẹgba wọ́n sá ọkọ mi ládàá lórí wọ́n di ọrùn rẹ̀ mú bíi pé wọ́n fẹ́ gé e Ọlọ́run ni kò jẹ́ kó kú àmọ́ ó sì wà nílé ìwòsàn báyìí Esnat tó bí ìbẹ́ta tí ọjọ́ orí wọn kò tí ì ju ọdún kan lọ sọ fún iléeṣẹ́ ìròyìn wa pé òun dé South Africa lọ́dún 7 sẹ́yìn bóyá ó ní ìwé ìgbélùú tàbí kò ní kò fi gbogbo ara hàn ó ní òun sọ ìwé ìrìnnà òun nù pẹ̀lú àwọn ìwé míì nígbà tí ó lè ja òun èròǹgbà rẹ̀ bó ṣe wí ní láti padà sí orílẹ̀-èdè Malawi pẹ̀lú ọ̀kan lára àwọn ọkọ̀ tí ìjọba ìlú náà ti gbé kalẹ̀ lásìkò yìí ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ abẹ́lé ní South Africa ti kéde pé òun ti ń di ìwé ìdánimọ̀ àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọmọ ìlú òun ti bẹ̀rẹ̀ sí ní wọ́gilé báyìí bẹ́ẹ̀ lòun ti ń di ipa wò àwọn aláṣẹ náà sọ pé àwọn ṣe bẹ́ẹ̀ nítorí àwọn kan ti ń gbàbọ̀dè nínú wọn ní wọn yóò ní láti lọ fi ara hàn fáwọn aláṣẹ fún ìdánimọ̀ tòótọ́ bákan náà ni wọ́n ní àwọn tí ń wádìí àwọn ìwé kan bóyá wọ́n jẹ́ gidi àbí bẹ́ẹ̀ kọ́ kódà wọ́n fi kún pé báwọn tí ọ̀rọ̀ ìdánimọ̀ yìí kàn kò bá múra ó lè di ohun tí wọn yóò gbẹ́sẹ̀ lé pátápátá ìdí tí wọ́n fi di àwọn ìwé ìdánimọ̀ náà pa nìyẹn o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ni pé àwọn fura sí wọn pé wọ́n fẹ́ máa lo àwọn ìwé yẹn láti fi lu jìbìtì fáwọn èèyàn àjòjì náà ní báyìí 30 oṣù kẹfà yìí ni wọ́n fún àwọn àjòjì láti kúrò ní orílẹ̀-èdè South Africa o bí ọjọ́ náà ṣe ń súnmọ́lé sí i ní ìpayà ń bá àwọn àjòjì tó wá láti àwọn ìlú bíi Malawi Nàìjíríà Ghana Mozambique àti orílẹ̀-èdè Zimbabwe tó fi mọ́ àwọn orílẹ̀-èdè mìíràn tẹ́ ẹ bá gbàgbé ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìsẹ́ àkọ́kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń kojú ìpayín keke yìí dé orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ náà sì ni àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà míín ṣe ń kó àwọn èèyàn wọn padà sílẹ̀ wọn. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa bá wa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun o bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wá. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ̀. a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣe ni pọ́n ṣe ń gbogbo aláyé. Jígí Alára ìkànnì ìlú mọ́dúndún ẹsẹ̀.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.